wọ́n ti gé tí mi lọ ní ògbọ́n kankan mọ́. ọmọ èmi yé kúkú tó ọ̀rọ̀ ifá òdì lọ sọ. yé wọ́n rán nígbà ó lọ ra gbá ifá òdì ìgbà. yé ẹ wo bàbá ẹ wọ ọmọ ẹ wò lẹ ẹ wẹnu ọkọ OPP ọkọ ó já wọn láyà ifá òdì kò kí ń gbà. yé ṣípàlà ṣìpàbó pàbó ìkan ògbé kan bí òun gbàgbó. ó dé ó já wọn láyà báwájú wọlé bẹ́yìn jáde sí wọn ifá òdì. ilé awo wàhálà bìlì síre o. nànà yé. ẹ ra sàn. ẹ ǹlẹ́ o. lórí ọ̀rọ̀ tí mò ń bá yín sọ lórí fóònù òun náà ló ti jẹ́ kémi àti ìyàwó mi kájọ wá sí ọ̀dọ̀ mi ní èmi kí má parọ́ kù àti nǹkan o èmi àti ìyàwó mi a ti fi ẹsẹ̀ wa a ti fi rìn gan lórí kẹ́ á lè rìn ọmọ bísà gbogbo ìgbìyànjú àpapọ̀ ló ń dá sí. ní wọ́n wá sọ pé àkáwá sọ́dọ̀ yìí Arinoja tó jẹ́ kẹ́ẹ̀rí wa ní ọ̀dọ̀ ilé nìyí. ẹ káre ṣe rí stẹ́ẹ̀pù tẹ gbé yìí stẹ́ẹ̀pù tó dáa ni ṣe rí lọ́dọ̀ tí wá ń bí four plug làwà good rate làwà máa ń fún yàn ní tá a bá ti sọ fún yín báyìí gbà bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ mi yẹ yín orí tí wàá wá gbé ni òun ní gbáláwore kò ní ẹ ti kọ aláwore báyìí o nítorí ẹ̀yin máa rí tiyín ṣe ń bí o ẹ̀ṣọ́. ìfàsímì mọ̀ gbà mí. òde gbé fàjọlẹ̀. tó gbà mí. ẹ̀ṣọ́ kí ni fáwí. ó ti tó jàre ní sùúrù o ní sùúrù tó ròde o lákòókò ọbẹ̀ náà gbogbo ìgbà ni mo máa ń sọ fún ẹ pé tó o bá fẹ́ dáfá ọkọ̀ọ̀kọ́ sí fìlà orí rẹ lẹ́nà èyí túmọ̀ sí wípé o ní ìbọ̀wọ̀ fún ifá tó o fẹ́ dá. àmọ́ tó gbà mí. ṣé mi ni mò ń bẹ́ sọ tó ń japa mọ́nú nǹkan ṣe é ni wọ́n rí ẹ̀bùn orí erékeré ọ̀kẹ́rẹ́ mi ṣeéṣe. ọ̀ní dúró o ṣé kò ṣe pàdé sí ilé yàrá ẹ̀. ẹ wo ẹ má bínú jàre alákòóbá ọmọ lákòókò ọbẹ̀ náà ẹ má wo ti bó ṣe ń ṣe pé Elédùmarè ṣe dá ni Elédùmarè tó sì dá báyìí ó mọ ìdí àtìtúmọ̀ tó ṣe dá bó ṣe wà yìí àti wípé òun ló dá fà yìí ifá tó dá yìí fà gidi ni ó fi ń yé wa wípé ìyàwó tiyín yóò sì fẹ̀yìn gbọ́mọ pọ̀ àmọ́ tẹ́ ẹ bá wá fẹ́ kó finú ṣoyún kó sì fẹ̀yìn gbọ́mọ pọ̀ kó dẹ̀ tí mọ rí àwọn alálùbáríkà àfi kí ifá lọ lórí ẹ̀ ní 20 times. ohun tí ẹ̀ṣọ́ dànù. no ṣé nǹkan tẹ́ ń sọ ṣẹlẹ̀ mọ́ ṣá. mo mọ. orí ìyàwó mi ojú mi tutù lójú yín ẹ mọ̀ pé mo ya wèrè bí ilẹ̀. wèrè bíi ti báwo àwọn ewu wèrè ń bí. 20 times. ẹ̀lókúnlé fine ṣé lè lè ṣì wà. ok nǹkan ti ṣẹlẹ̀ ń ṣebí 7 yẹn ṣì wà lọ́wọ́ ẹ̀. AK-47 nǹkan òun náà ó ṣì wà bí tó wà fine ó yá páàkì gbogbo ẹ̀bùn pẹ̀lú AK-47 ẹ máa kó gbogbo ẹ̀bùn lọ́dọ̀ Arinoja. ibi kẹ ọ̀dọ̀ yín náà kọ̀ wọ́n. ẹ sùúrù ẹ bọ́kọ yín sọ̀rọ̀. ẹ dá mi mọ̀ bí. tíyàn bá lágídí jù kì í jẹ́ kéèyàn tètè rọ́mọ bí. ẹni sùúrù sẹ́ẹ̀ animal shop ti wà. ó ní yù wí àjọ àyàn pàrágà ó ti àyàn pàrágà ní inú rẹ̀ tí àyẹ̀ jẹ́ ìtúndà torí Ọlọ́run ẹjọ́ ìjọ kò bá ní ẹ̀ nígbà tèmi jẹ́ ẹgbẹ́ ọ̀gá tó náà ń kó bọ̀ ní AK àti pọ́ǹpù níbí nílò lára mi. Ifá lórí àti bímọ wọn jọ fún ọpá èèyàn pọ́n bọ́ọ̀lù kúrò tó ń lọ kọ̀nà lókè àríyàn pọ́n ìta ọ̀run ẹ̀ là ó. ìwọ ló ti ṣe àṣepọ̀ rí. Ihun tí fà ń sọ gangan ni wípé ẹ lọ lórí ìyàwó yín ní 20 times. better. best. àti wípé tẹ́ bá ti wá lọ torí ihun tí fà ń sọ ìyọ̀rọ̀ bíi 2020 ni tẹ́ bá ti lọ lórí wọn ní 20 times tẹ́ fáwọn náà ní 20,000 ábà yín fi wá oríṣiríṣi nǹkan ṣe kí gbogbo ẹ̀ lè lọ dáadáa. tó bá ti wá lóyún tán tó bá máa bímọ báyìí 20 children ló máa bí. 20 children.